أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين اللهم لا سهل إلا ما جعلته سهلا آمين ولا ذهب إلى ما جعلته ذهبا وأفوض أمري إلى الله الله إن الله بصير بالعباد ما شاء الله اللهم يذر ولا تعذر واجعله أمورنا سهلا يسيرا برحمتك يا أرحم الراحمين آمين يا أرحم الراحمين يا رب العالمين آمين مكيكا لأوان أقبلك الله بدءا مكيكا لبابا فضيلة الشيخ داود الفان لا أدام الله آياته مواكي سلطان بلو شيو ẹ̀má ni mo pè yín lọ́mọ bàbá Sultan Bello الله ọmọ téèyàn fi tọrọ ọmọ الله ọlọ́run níjà wa yín tì. آمين mo kí bàbá Najimudeen mo kí yín púpọ̀ ما شاء الله mo wá kí ìjọba pátápátá yányán الله أدام الله ìjọba. آياته mo kí ṣe wà Hashim Alarape الله mo kí di dókítà الله mo wá kí kábíyèsí kábíyèsí o mo kí yín o mo kí kalẹ̀ Sheikh wa Mashkur ẹ̀yẹ ما شاء الله mo kí bàbá Gbódòfù ما شاء الله ẹ dákun ọ̀rọ̀ bàbá Gbódòfù láàmà mọ́lé bàbá Soil Bayan الله nínú àwọn tó lọ́n ń pè dá sọ̀rọ̀ lẹ́wà bàbá fanla Gbódòfù ṣàlẹ́ǹdì gbogbo ẹ̀yin àgbàlagbà àfà الله ẹ má jẹ́ a máa gbérọ́ lárugẹ mọ́ الله bàbá Fadilatu Sheikh wa Mudir Daud alfanla أدام الله آياته ẹ̀yin lẹ́yìnjú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí wọ́n ní kayfa yakunu murabi yakunu muraba الله wọ́n ní bá rọ́bà ti rí bó ti yẹ kó ìjẹ́ rẹ̀ orí náà nù. الله bẹ́ẹ̀ lójijì báwọn rẹ̀ rí àgbàlagbà àjọ ń ti rí àwa lójijì wọn الله ló jẹ́ kẹ́yìn rí báyìí. ما شاء الله ẹ máa wá sọ fún ẹ̀yin lẹ́ẹ̀ máa sọ fáwọn èèyàn gbogbo àwọn ọmọ tí wọ́n ń lọ lórí social media ọ̀hún wọ́n yìí ṣe mọ́ o wọ́n yìí ṣàfà o الله ẹ̀yin lẹ́ẹ̀ jẹ́ kí wọ́n mọ̀ bẹ́ẹ̀ torí mẹ́rin ni àfà pín sí láyé ní ìsìn ما شاء الله ọ̀tọ̀ làáfà ọ̀tọ̀ ni alálàáfà الله ọ̀tọ̀ ni múlẹ̀ ákù ọ̀tọ̀ làfòmọ́. الله Sheikh Bayan àfà ń bẹ láyé báyìí ما شاء الله alálàáfà ń bẹ hey múlẹ̀ ákù ń bẹ àfòmọ́ ń bẹ bọ́lọ̀ ń bá fi ṣe ń dìde ẹ̀kẹ́ nìkan yóò wá rò máa fà yóò kó ní múlẹ̀ ákù yóò àfẹ́ dà fà الله ẹ̀yin lẹ́ẹ̀ máa wá yanjú ẹ̀ fáwọn èèyàn torí ìtìjú ni kan bí káfíńtà pé èlò ni wọ́n ń ta kí kólówó ò mọ iye subhana rabbika. من النساء ما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. ẹ bá ń gbé ọlọ́run tóbi jàmá ẹ pariwo ọlọ́run dáadáa mo kí bàbá wa kábíyèsí sí kalẹ̀ ọlọ́run bá ṣàjẹ́ kẹ́mi yín ogún Amina. ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run Amin. ọlá kún wọlé afá Amina. bàbá wa onímọ̀sá ọlọ́run bá ṣàjẹ́ àrí wọn pẹ́ wò. Amin. ní báyìí mo mọ̀ kí gbogbo àwọn èèyàn náà ń ka ìjọba ti dé tipẹ́ ìjọba ti wà ń bì ìjọba ti wà ń bì ìjọba tí ò ṣe é bájà bó ṣe wọ ọlọ́run ọlọ́run ṣèjọba ìjọba a sì máa gbé fún gbogbo ẹni tọ́lọ́run bá gbé fún ọlọ́run má jẹ́ ṣubú o. Amin. ṣé ẹ rí gbogbo ẹni tó bá máa pléyà lò ó níbi tí wọ́n máa lòrú yín sí. Allah. bẹ́ẹ̀ bá gbá 9 score bẹ́ẹ̀ gbá middle ó wà òkè bẹ́ẹ̀ defend ó wà òkè àmọ́ ní ẹ bá gbá defense ni bàbá wa ìjọba ó gbà á ó ti yé wọn dáadáa báwọn qad fahima al-maqul wa intaha al-amr wasalat al-fikra mubasharatan al-an nantakil bi kulli sur'a ila al-istima' ila al-wa'd ar-rabi' bi'tiqadi alladhi yatawalla hadha gbogbo ẹ̀yin tẹ́ ń dúró yìí tẹ́ ń gbọ́ tí mo ń sọ yìí tí mo ń sọ ni pé ẹ̀ ní kún kékeré o ẹ̀ ṣe amínà dáadáa tọ́ al-wa'd ar-rabi' òun náà ni ká lọ sọ́dọ̀